kábíyèsí wàláhì ó dùn Olódùmarè. mí gan. Ògògó kú o a sì pa fáìlì ẹ̀ dé níwájú Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run. ẹ̀yin èèyàn ikú Ògògó ó dùn gbogbo ọmọ Nàìjíríà lórí ikú àìtí àìsàn tó pa Ògògó ó dùn gbogbo ọmọ Nàìjíríà. ẹ wo erúbẹ̀ ò ní ó ṣẹlẹ̀ mọ́ o. ẹ wá nǹkan kan fìdílé ká wá gbọ̀n kan tí bàbá wa Kọ́lá Olótù èyí tí wọ́n sọ. Kábíyèsí Olódùmarè kí lẹ̀yin gbọ́ ń pa Ògògó ládùúgbò yín. Taiwo Hassan alias Ogogo Ogogo kú lódò. Kábíyèsí Olódùmarè kí lẹ gbọ́ nípa Ògògó. Ní nǹkan bí ọ̀sẹ̀ kan àbí bí ijọ́ 5 sẹ́yìn ọmọ ẹ̀ sunkún wá sórí ẹ̀rọ ògbé lọ́wọ́ ó ní ẹ gbà òun ará bàbá àwọn ọ̀yà ó ní àwọn sì sọ wípé ó ní àìsàn jẹjẹrẹ onípele 4 ìpele tó burú jù nínú àìsàn jẹjẹrẹ eléyìí tó òyìnbó ń pè ní dead alive ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. wọ́n ń sáré wọ́n ń gbá gbogbo ọ̀nà láti gbé Ògògó lọ sí India níbi tí wọ́n ti ń ṣe físà rẹ̀ wípé kó lọ sí India láti lọ gbà tọ́jú. wọ́n ní yóò tó ọ̀sẹ̀ kan kí físà rẹ̀ ó tó rẹ́dì kí físà ó tó rẹ́dì Ògògó ti weak. Ògògó ti wíìkì. Kò lè gun bàálù mọ́. Bàálù elérò ò lè gbé àyàfi tí wọ́n bá fi plane ambulance gbé lóko. Tí wọ́n bá sì fi plane ambulance gbé bẹ́ẹ̀ ó kéré pin èèyàn bíi 4 àbí 5 sí 6 yàtọ̀ fáwọn òṣìṣẹ́ inú bàálù ni ó wà pẹ̀lú ẹ̀ nínú odidi ambulance plane yóò wà lórí bẹ́ẹ̀dì wọ́n máa tọ́jú ẹ̀ lọ. Kábíyèsí Olódùmarè. ọmọ Ògògó ńgbà tí ń sọ̀rọ̀ ó lóun ọ̀wá tọrọ owó ó ládùúà àtẹnikẹ́ni ọba lè tọ́jú bàbá àwọn làwọn fẹ́ oníkálukú bá ń gbé kálukú bá ń gbà ìdí àti ẹ̀ jáde alágbó ṣe o alágúnmu ṣe ẹnìkan tiẹ̀ fọ́nì mi ò gbọ́rú ẹ̀ rí. àwọn tí a máa bàṣẹ ṣe jẹ́ ó ní kí wọ́n gbé ẹni tí wọ́n bí mi nínú ni pé kì í ṣoníṣẹ̀ṣe o prophetess ló pera ẹ̀ ó ní wòlíì lòun ó ní ṣùgbọ́n ibi tọ́rọ̀ Ògògó dé dúró báyìí kí wọ́n gbé lọ sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ṣun wípé tí Ọ̀ṣun ni kí wọ́n gbé lọ kí wọ́n tẹ́ ẹ bẹ̀ kí wọ́n sì ro ẹ̀fọ́ yánrin àtẹ̀kọ́ ńlọ́gbọ́dọ̀ máa jẹ fún ọjọ́ 7 pé à ń gbàtà bá eríjọ́ 7 ìtápẹ́ ìdéjìnà bí ẹ bá ti gbé e débẹ̀ ara rẹ̀ ó yá ẹsẹ̀ ara rẹ̀ ni ó fi rìn kúrò lẹ́sẹ̀ Ọ̀ṣun mo ní ṣé Ọ̀ṣun Òṣogbo yìí àbọ̀ṣun ta sì jì rẹ̀ àbẹ́ kírètì Ọ̀ṣun míì ni. oníkálukú ní mádìí àwa àáfàá kan àáfàá Akeem oníláwàní
àwọn náà ṣe àgbo tí wọ́n ní ọkọ̀ fáàmù ó dá wọn lójú pé àwọn lọ lè gbé fún un lọ́sibítù. ó wá ń lọ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀. kò sẹ́ni tí ò sáré béèyàn bá já biamọ ìkúnlẹ̀ abiamọ ó mú yàn lótútù pẹ̀lú ẹkún ọmọ yìí. ọ̀rẹ́ mi lògògó nígbà ayé ẹ̀ alájọṣe mi ni. ó bà mí lọ́kàn jẹ́. ìgbésí ayé mi mo rò lọ́kàn rìn. ó ní ṣe dáa tó ọlọ́njọ́ la ó dáa jù bẹ́ẹ̀ lọ fún mi. mo bá pè kan nú àwọn tí mo wá sórí ètò lọ́dọ̀ mi ìyẹn mo rí pé mo rí dájú pé ó gùdù nípa ìwòsàn ìbílẹ̀. àìmọye àwọn èèyàn ló ti tọ́jú àwọn aráàlú èbó tí wọ́n máa fóònù mi pé à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àbí èèyàn bá lọ kọ́ńtáàtì èèyàn tí èèyàn tó wá ẹni tó gbé èèyàn wá sórí ètò tá a bá fi fún lẹ́bùn bí òǹtọ̀hún bá ṣà ń tan ẹni tó gbé wá sórí ètò jẹ kò ní wọn tanra rẹ̀ náà jẹ tó tún wá tẹ owó sí ẹni orí prógráàmù tí ẹ gbé wá tó pé ẹ gbà mú fún yín lọ́jọ́ kẹ́mi ó rò pé máa yìí ó strong. à ń kọkùnrin náà ní fẹ́lẹ́ ayéfẹ́lẹ́ baba Senegal. ó wà ní ìlú Ìsẹ́yìn Orò ọmọ ẹbẹdí mọ́kọ́. wàláì mo fi Ọlọ́run ọba mi búra àtijọ́ tí ó kèmí nìkan nù sàárè báyìí. ó sọ dórí wípé bá a bá rí oníṣègùn ìbílẹ̀ tó lè tọ́jú cancer stage 4 òun ó fún ní 10 million naira. òun ó sì wá padà lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ pé kọ́kọ́ òun ò bí wọ́n ṣe tọ́jú cancer stage 4. gẹ́gẹ́ bí iṣẹ́ ìròyìn tèmi kọ́ mo rí wípé ìyẹn ò nítumọ̀ míì sẹ́nikẹ́ni tí bá ń gbọ́ pàápàá jùlọ ẹni tó wà lórí bẹ́ẹ̀dì tá a sì ń bẹ lọ́hùn wípé kọ́lọ̀ ń mú lára dá. táwọn èèyàn rẹ̀ bá gbọ́yùn mo ní ayọ̀yùn. ó mọ́gàjí. ẹ̀lú ẹ̀ káalẹ́ o. ẹ̀ mọ̀ káalẹ́. o. in fact nígbà tí àwa náà gbọ́ kínní òní ìrọ̀lẹ́ ó jẹ́ ìyàlẹ́nu fún wa o. kábíyèsí olódùmarè. torí pé ní ilé funfun báláwo ní abala kejì nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn níjọ́ Wednesday. ẹni bákan méjì ni. bẹ́ẹ̀ ni. ẹni bákan méjì ni ẹni pé in fact pé ó lójú tí ó bá yá fún ló jẹ́ pé bóyá ó lè survive rẹ̀ tó bá sì jẹ́ pé bóyá di kéjì àti ṣùgbọ́n adúpẹ́ pé kò sí èrè. Ọlọ́run ṣeun adúpẹ́. kò sẹ́ńtì kí ni ọ̀kà láti orí bẹ́ẹ̀ bá ti ń wo àwọn fíìmù rẹ̀ bọ̀ láti ilẹ̀ kò sí. ǹjẹ́ ẹ ti wo fíìmù Ògògó bí oríṣi mẹ́ta rí? ṣe rí oríṣi mẹ́ta láyé ìgbà tí àwọn pẹ̀fù ẹ̀ lẹ́jọ́ bẹ̀rẹ̀. ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ gbẹ̀fẹ̀ rẹ̀ yẹn ní àrà ọ̀sán kí àrà ọ̀sán ṣe òun wà ní UK láàrin oúnjẹ American Visa Lottery látàyè ìgbà yẹn tó wọn ò sí Nàìjíríà mọ́. ẹ ti ẹ̀ mọ̀ wọ́n gan délédélé. ọmọ bá wọn kópa lẹ́kọ̀ọ̀kan. ẹ mọ̀ wọ́n délédélé báwọn. so sẹ́rí Wicked Boy ṣe sọ yẹn is one of the best film ẹ̀ tí mo wò ló rẹ́ pé lórí VHS gẹ̀ẹ́ làwọn fídíò kìí ṣẹ̀jọ́ tó pàlàpàlàpà yẹn nígbà náà ni pé a bá ń wò bí sinimá nínú rúùmù orí ìgbà náà. kí ẹ tó di ilé gan ọ̀bà sọ́ra bóyá ní òun ló fi ráyè jókòó. ẹlẹ́kejì yẹn wá ní Wicked Boy. alákọ̀ọ́kọ́ ní Wicked Boy ẹlẹ́kejì tí mo wò tán kótà mo bá dùn jù ní owó blow yẹn. owó blow. ẹ rí i pé Fẹ́mi Adébáyọ̀ ó ní ẹ fi ṣe ìgbà tí Ògògó wà kékeré. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kí ni Ògògó dàgbà tó di Ògògó báyìí gbogbo ọdún nípa àtẹ̀wọ́ ni. kábíyèsí olódùmarè. torí nígbà náà tí wọn ò bá rí inú fíìmù ẹgbàgbé o. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta inú aṣọ òbúra bàbá Sùwé. nínú aṣọ òbúra. ó jẹ́ kí bàbá Sùwé tà nínú aṣọ òbúra yẹn jù. because pósítà tí wọ́n bá rí tí wọ́n bá sì rí Ògògó àìmọye pósítà gan ni wọ́n fi Ògògó sí nígbà náà tó torí rẹ̀ wọ́n fèrè rà tí ò wà ní sínú fíìmù yẹn gbà yẹn. níjọ́ náà lọ́hùn. tí wọ́n fi ta fíìmù. kábíyèsí Ọlọ́run. In fact ọlágbára pọ̀. Ògògó ó star kú ni ó star lójú ikú. ó star hospital ní fún ẹ̀gán
ta tó ń wò lẹ́yìn rẹ̀ gan ló lásìkò orí generation yìí. hospital tí wọ́n gbé lọ gan mọ̀ pé àwọn gbàlejò. Tí kì í bá ṣe pé àkọọ́lẹ̀ tí kì í bá ṣe pé àkọọ́lẹ̀ kú ti pé tó bá jẹ́ pé all survive di ọ̀la sọ́túnla ni wọn ò bá fi wọ́n ní ó ṣeéṣe kí wọ́n wọ́nà kí wọ́n fly rẹ̀ lọ sílùú òyìnbó. ìjọba àpapọ̀ ti dá sí i ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ sẹ́nitọ́ Yáàyì lóògùn tó fẹ́ jẹ gómìnà Ògùn báyìí ó ti dá sí i wọ́n ní wọ́n mọ̀ tọrọ owó fún un pé iyekíye tí wọ́n bá ná o. tí a bá ní àwọn máa gbé àwọn gbé. ẹ̀rí fún bẹ́ẹ̀ kálọ́bá jẹ́ wípé ọ̀rọ̀ bíi kí n pé kálọ́bá jẹ́ pé kidney problem bá ní Ògògó ní. èmi rí àwọn tí wọ́n fọlọ́ sí ara wọn wípé àwọn ò fi ilẹ̀ fún. Allahu Akbar. níbi tí àwọn èèyàn fẹ́rẹ̀ dé. Allahu Akbar. most especially àwọn obìnrin. wọ́n jẹ́ kẹ̀dé bíi wípé tí wọ́n bá nínú fíìmù báyìí lómi ìtura. pọ́ǹtì ọ̀rọ̀ ẹ̀mí tí mo fíìmù pẹ̀lẹ́ ti kọ́ tó láti máa sọ wípé ó dàbí pé Ògògó tí o tẹ̀ jẹ́ ọkọ òun lásán. pọ́ǹtì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àìmọye ọkọ tí ń báyàwó ẹ̀ jà pé ṣé èsè pé ìwà àtògògó nǹkan kan pa yín pọ̀ kí ló á dé tọ́mọ̀ pariwo. ọ̀pọ̀lọpọ̀ lébi ti bẹ́ẹ̀ dàrú nítorí Ògògó yẹn o. ìyàwó ọ̀rẹ́ mi kan máa pe Ògògó lọ́kọ òun. orí ọkọ rẹ̀ ó wà táàsì orí ọkọ rẹ̀ ó wà gbóná tí wọ́n bá gbé fíìmù sí báyìí ó lè pàtẹ́wọ́ pé ọkọ mi ti dé tí ọkọ rẹ̀ ó sì wà lórí àga yóò máa wò ó wòkúwò pé sí èsè páyé ń ṣe ọ́ níbi tífẹ̀ẹ́ náà dé ni o kábíyèsí Olódùmarè ẹjẹ́ á tún ṣe báyìí kí ló kọ yín ẹ má bá ń kọ́ àwọn tó ń pè yẹn sílẹ̀ mo ní special gift. orúkọ mi ni Akíntúndé Akínọlá. ọyẹ ẹ máa kọ ọ lẹ̀ Akíntúndé Akínọlá mo ní special gift tí mo fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè. somebody ẹ káalẹ́ o. ẹ̀lú ẹ káalẹ́ o. bàbá ẹ káalẹ́ o. gbogbo ilé kọ́ ẹ máa máa ṣe àlàáfíà láwa o. Mrs. Adépọ̀jù láti Olódó ni o. ẹ ṣeun. Ògògó ó dàbí nǹkan o ó dún yàn gan o náà wo ojú ọmọ wọn o lọ́sí kí ló nà ẹ̀ bàjẹ́ o. eré Ògògó mẹ́ta o fíìmù rẹ̀ mẹ́ta wo ló ti wò rí. owó blow ó dùn gbà yẹn. Michael boy á wò ó. ó di méjì. ìbínú ẹlẹ́wọ̀n. ó di mẹ́ta. á wò ó gbà yẹn. wọ́n ti sọ owó blow tẹ́lẹ̀ wọ́n ti sọ wicked boy ẹ wá fíìmù rẹ̀ méjì míì síbínú ẹlẹ́wọ̀n. àwọn tí mo rántí ní ọ̀pọ̀ fíìmù Ògògó ìṣẹ́yọ kan ìgbà kan tó ìrètí gánjọ́ ṣe kí ìrètí tó kú fíìmù wọn pọ̀ gbà yẹn ìṣẹ́yọ kan àwọn eléyìí láksàn láyé àwọn Ògògó eléyìí láksàn láyé. àṣà pọ̀. tí wọ́n bá ní àksàn pọ̀ bí Ògògó. bẹ́ẹ̀ ni àksàn ni a máa ṣe ká bí gbàtẹ́pẹ̀ kan yẹn ń ṣẹlẹ̀ sí lójú ayé ni. kábíyèsí Olódùmarè ẹ ṣe pọ̀. kí ló kọ yín. Mrs. Adépọ̀jù láti Olódó. Mrs. Adépọ̀jù láti Olódó tẹ́ ẹ bá jẹ̀bùn wọn á dákọ̀ yín wọn á pè yín ká tó pa. wọ́n wà lórí kinní ẹ̀jẹ̀ agbọ̀ wọn. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ̀ló ẹ káalẹ́ o. ọ̀ya ìyẹn ti já ẹ̀jẹ̀ agbélé. ẹ̀ló ẹ káalẹ́ o. ẹ káalẹ́ bàbá ẹ kú ètò. náà. a máa gbádùn yín o látọ̀yọ́ Aláàfin ni o. Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kí ọmọ Àtìbà ẹ kú tèlé Ògògó. bàbá gbádùn yín gidi gan bẹ́ẹ̀ ni o. fíìmù Ògògó mẹ́ta wo lẹ wò tẹ́ ẹ láìkì. bàbá fíìmù Ògògó pọ̀ táwo torí ó bí pé wà láìta láì kò sí ẹni tó lè sọ mọ́ yóò ti gbà pé anybody ti mọ̀ yí pé kò sí nǹkan kan mọ́ bá tó bí sọ pé wà láìta láì ní fíìmù báyìí kò sí nǹkan kan mọ́. ǹjẹ́ ìmọ̀ ń gbádùn lára rẹ̀ jù nìyẹn. tí mo máa gbádùn rẹ̀ fún nìyẹn o sì tó bẹ́ẹ̀ kọ́ sọ fún wípé kọ́mọ́ tọ́ bíbà yóò sọ fún ọ wípé ibi tí màá tọ́ ilé ikú sẹ́nìkan tó lè dá dúró. ibi tá a jókòó síbẹ̀ àwa bọ́ìsì ọ̀rẹ́ gan la ń sọ bí tá a wà tá a bọ́ìsì ti ṣe tá a ń ṣe fàájì lọ báyìí. kábíyèsí Olódùmarè ẹ kú ẹ̀yìn. bàbá kọ́lọ́n kò fi orí jìn. ẹ ṣeun ẹ ṣeun kọ́lọ́n forí jìn. àmín. kákúlọ́mù èké kọ́ yẹn ni
ọ̀sán ju àdàgbà ìládìí ẹ̀rànà. Àwọn èèyàn ti kún orí ojú òpó yìí pé ti mú. Kábíyèsí Ọlọ́run. Tá a bá ń sọ̀rọ̀, hello, ẹ káalẹ́ o. Ẹ̀rọ ìpàdé o. Ẹ ṣeun. Àkúndèlé gbogbo ọlọ́kùnrin. Ìdèlé ni. Orúkọ mi ni Abdulwahab láti Olómi. Láti Olómi. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ mọ̀. Eré gbogbo tó mì. Olùwò ni. Legal wife òun àti Ìrètí wọ́n jọ ṣe. Legal wife òun àti Ìrètí yẹ̀ sóde ní. Òun àti Fúnmi Martins náà dẹ̀ ṣe Sábọ́jọ. Sábọ́jọ ó di méjì. Bẹ́ẹ̀ ni. Gbọ́dọ̀ tún wo eré rẹ̀ kan náà. Owó blow yẹn náà mo wò ó náà bẹ̀rẹ̀. Àní ẹ mọ̀ dàkó a ti sọ owó blow sẹ́ẹ̀. Ókè mo wo eré rẹ̀ Aníkúlápó ó di mẹ́ta. Kí ló kọ rẹ? Abdulwahab Dásọ́lá. Ọ̀yá ẹ̀kọ́ ọkọ rẹ̀ ẹlẹ̀. Dásọ́lá láti bo. Abdulwahab láti Olómi. Láti Olómi ẹ̀kọ́ ọ̀lẹ̀. Tó bá dijọ́ mẹ́jọ ẹ máa bọ̀ lórí ètò yìí. Aago mẹ́jọ là ń ṣe ní Rí FM. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run. Ọ̀làràgbárí gbé ọba tí gbálákejì ẹnìkan wà lójú òpó ìyẹ̀já dà lóhùn. Hello somebody nípa ọ̀rọ̀ Ògógó tá ń bá bọ̀ yìí o. Hello ẹ káalẹ́ o. Ọ̀rọ̀ yẹn sà. Ọ̀rọ̀ èèyàn ni ombolẹ ti ń pè yìí. Láti South Africa ní sà. Láti South Africa kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà. Bó o lórí lára yín gbà tẹ́ ẹ gbọ́ yìí. Ikú Ògógó wọ̀ ọ́ lára ó pọ̀. Ó wọ̀ yín lára. Ó pọ̀. Ǹjọ́ wá sí South Africa rí? Mi dúró kó wá rí. Because mi ṣe débi ni. Bóyá ó ti wá kẹ́yìn tó wà ń bẹ̀. Ẹ mọ̀ pé traveller làwọn náà. So kìdí ẹ̀ ṣe gbogbo tán wá lọ náà ni. Ọ̀dà ẹ̀yin fíìmù ẹ̀mẹ́ta wo lẹ wò tẹ́ ẹ ti gbádùn rí? Mo wo Sábàbí. Sábàbí Pẹ̀lú obìnrin sọwọ́nù. Obìnrin sọwọ́nù àbọ̀sọ̀wànù. No, obìnrin sọ̀wànù yá. Obìnrin sọ̀wànù. Ó di méjì. Pẹ̀lú ọ̀kan ṣoṣo. Ọ̀kan ṣoṣo ó di mẹ́ta. Ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ kú làákàyè. Ẹ kéré oko délé ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ ńlú tẹ̀ wà yẹn o. Wọ́n ní kinní kan bí kókó ọba bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àìjòrí ìmọ̀dò bàbá sì tún jorí ìmọ̀dò ìmọ̀ràn ara ẹni là á mọ̀ o ẹ mọ̀ wọn ara yín ò ní South Africa wọn ò fẹ́ràn wa o wọn ò fẹ́ràn yín o wọn ò fẹ́ràn Nàìjíríà o wọn ò fẹ́ràn èèyàn dúdú ń bẹ o ìlú burúkú nílùú tẹ́ wà Ọlọ́run ó jẹ́ kéré ọjà délé o. Nígbà tí ojú ń pọ́gún àwòdì wa ní Nàìjíríà bára a fún wọn lówó láyé Ọbásanjọ́ a fún wọn lówó tí wọ́n fi gbòmìnira a wà lára ẹni tó jàjà òmìnira fún wọn síbẹ̀síbẹ̀ ibi ni wọ́n fi sú wa o. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Bóòlù Ògògó ẹni ẹ mọ Ògògó dáadáa. Mo mọ Ògògó dáadáa láti gbàdá àti wà kékeré láti wo fíìmù wọn. Ọkùnrin mẹ́ta ni. Kábíyèsí. Ọkùnrin mẹ́ta ni. Ọkùnrin mẹ́ta ni. Bẹ́ẹ̀ni. Kábíyèsí. Máa gbọ́rọ̀ wọn pé kò sí ọmọkùnrin náà tó lè dúró dé. Nínú fíìmù ẹ̀. Lójú ayé ẹ̀gọ́ wá pa níbi tó dá lójú dé. Ẹlẹ́sẹ̀ ni a máa jẹ̀sẹ̀. Ọkọ ẹ̀sẹ̀. Ọkọ mẹ́ta á nà wọ́n. Bẹ́ẹ̀ni kọ̀nfàmù ni. Orúkọ fíìmù mẹ́ta tẹ́ béèrè ní fẹ́ dárúkọ bàbá. Ọya ìyẹn aráàlú èbó náà fẹ́ dá sí i. Tẹ́ ẹ bá gbà dọ́là ní gbà lọ́wọ́ yín dọ́là ní fi fáìní yín.
èmi máa gba dọ́là ni máa gbà. ọ̀ya ẹ̀sùn ńlẹ̀. Èkíní ọmọ ghetto. Ó dé ní. Èkejì bankalat. Bankalat ó di méjì. Ta ló ṣe àwọn àti ta lọ́jọ́ wà nú bankalat? Ó pẹ́ díẹ̀ tí mo wo fíìmù yẹn bọ̀ èmi kò mọ̀ pé ó wà. Ọ̀ya ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. Tenant of the house. Tenant of the house. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tí fẹ́ gba mẹ́tẹ̀ẹ̀ta nu. Mo ti gba mẹ́tẹ̀ẹ̀ta ni kì í ṣe pé mo fẹ́ gbà mo ti gbà ni. Ẹ fi $100 ránṣẹ́ sí mi o. $100 nígbà lọ́wọ́ yín fún mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ gbà pé ẹ gba mẹ́tẹ̀ẹ̀ta. Tẹ́ ẹ báyìí sí ni $1,000 ní ìbágbà. Gbogbo yẹn kékeré ni kò tó ṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. Ẹ kú ẹ̀yìn ẹ kú àdótì. Ẹ lẹ́sà. Ẹ̀pẹ̀lẹ́. Agbọ́ ribiribi tẹ́ ẹ ṣe náà Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín. Ọjọ́ jìnnà síra wọn. God bless you sir. Àmín o. Yes sir. Ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora +23480 3331970. Ẹni tó wà ní diaspora nìkan ni o akára Nàìjíríà mọ́ lo nọ́mbà yẹn. +234 lórí WhatsApp +23480 3331970. Ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà 09056969961 09056969961 090. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Alhaji ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ mi o. Ẹ ṣeun. Kò ní rẹ̀ mí pẹ̀lú ògbọ́n náà. Àmín. Àmọ̀ fún ti bàbá wa Ogogo. Bá a ṣe rí. Ọmọ làgbára àtijẹ́ta ni mo ti ń gbọ́ lórí ìròyìn. Ọjọ́ jìnnà síra. Ó rẹ̀ wọ́n pé wọ́n lọ tọ́ ṣíkì. Táàmù pé ibi tí ó jà sí nù. Tọ́lọ́jọ́ ni o. Ó lágbára gan o, kọ́lọ́mọ́dé ó lá. Ẹ ṣeun. Hello somebody, ta ló wà ń bẹ̀? Hello, a kú ètò láti Ìṣẹ́yìn ni o. Láti Ìṣẹ́yìn, àní àwọn tó ń pè sórí nọ́mbà yìí, àwọn ará diaspora la ní kí wọ́n pè sórí ẹ̀. Ẹ sáré sọ̀rọ̀ kánmọ́kánmọ́, nígbà èèyàn Nàìjíríà láàyè lórí ẹ̀. Ẹ pẹ̀lẹ́ o. Àná a fẹ́ kí yín ni. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé, àdúpẹ́ o. Hello. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Hello, ẹ káalẹ́ o. David Fèyíjìmí. Láti ìlú wo? David Fèyíjìmí Afẹ́rẹ́. Láti ìlú wo? Hello, ẹ káalẹ́. Afẹ́rẹ́, Amẹ́ríkà láfẹ́rẹ́ wà. Bẹ́ẹ̀ni sà. Gbogbo Amẹ́ríkà, gbogbo US ńkọ́? Atlanta, Georgia. Mo mọ̀ yín dáadáa. Odò èsà ìmọ̀ olóko. Bẹ́ẹ̀ni, ẹ kú ètò náà. Ẹ kú lédè ti Ògògó yìí o. Ó lágbára. Ẹ̀yin aráàlú òyìnbó, ẹ̀yin lẹ miss ẹ̀ jù. Ẹ̀yin aráàlú òyìnbó lẹ máa miss ẹ̀ jù. Dúpẹ́ lọ́wọ́ Taiwo. Ó lágbára bàbá. Ẹ jẹ́ ká jẹ́ kí ẹnìkan ń pè láti London, ẹ jẹ́ á jẹ́ wọn wọlé o. Ẹ jẹ́ ká jára London náà wọlé o. Ẹ ṣeun. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, ìlú wo lẹ ti ń pè mí yìí o? Fẹ́mi láti South Africa. Láti South Africa. Ẹ kú ẹ̀yìn Ògògó. Ẹ wo ó lágbára. Ẹ kéré oko délé o. Nígbà tí mo wà ní Nàìjíríà, tírélà ni mò ń wà. Mo ti já sìmẹ́ǹtì sílé Ògògó rí ní Kòròdú. Kábíyèsí Olódùmarè. Fi Ọlọ́run tó lẹ́nu mi búra. Mo ti já sìmẹ́ǹtì sílé wọn rí. Ní Kòròdú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí èmi kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára Alhaji Ogogo. Irú àwọn ẹ̀kọ́ wo? Kódà bí Ògo ṣe ń rìn bó ṣe ń ṣakọ lèmi náà ṣe máa ń ṣakọ tó ń fẹ́ràn àwọn gan. Ṣé lóòótọ́? Wàláì tàláì. Mo bí láìlì azim bí àṣà Ògògó wọ́n ní bí láìlì azim. Kírísítẹ́nì lèmi ṣùgbọ́n àwọn ọ̀rọ̀
mùsùlùmí yẹn ara Ògògó ni mo ti kọ́ wọn. bí kéèyàn pé wà láìka láì bí láìlè azim. wọ́n ní wọn ò bí ìyá ẹ̀ dáa màá nà ẹ̀ ṣe léṣe màá nà ẹ̀ fún alẹ́ pọ̀ bẹ́ẹ̀ lóògùn ṣe máa ń sọ̀rọ̀. fíìmù wọn mẹ́ta tẹ́mi fẹ́ dárúkọ tẹ́nìkan kan ò dárúkọ rí. yes. Arówólò. ó de ní. Ayéṣòro. ó di méjì. Kábíyèsí Elédùmarè. ó di mẹ́ta. ó pọ̀ rẹpẹtẹ. ẹ pàtẹ́wọ́ fúnra yín olólùfẹ́ Ògògó ni ọ lóòótọ́ ẹ kéré oko délé o. láti kékeré. lágbára Ọlọ́run ẹ sì kéré oko délé. ẹ jẹ́ ká tún jẹ́ káwọn ará London ń pè +234. mo fẹ́ sọ̀rọ̀ kan sà. yes yes. ṣé bínú. mo ń gbọ́. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹnìkan tó pè láti South Africa. okay. mo fẹ́ erase impression táwọn èèyàn ní nípa ìlú yìí. okay. ẹ má bínú sà. ọ̀yà. mo ti lò 11 years nílùú yìí. South Africa ò kí ń ṣe nǹkan táwọn èèyàn rògbò jẹ́ o. téèyàn bá súnmọ́ àwọn ọmọ Saudi dáadáa wọ́n ń ṣe wèrè o. àwọn ọmọ ìlú wa àwọn ni ká bá sọ̀rọ̀. bàbá ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. mo wá sílé yín mo wá kí yín mo wá mu sìgá ẹ dẹ̀ mọ̀ kí mo mu sìgá kí n máa fún àwọn yín ní sìgá mu báwo lẹ ṣe máa feel. ẹ bá mi fa wàhálà àbí. bẹ́ẹ̀ni. nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí òun nìyẹn. èmi ti wà ń bí ti pẹ́ tí mò ń ṣiṣẹ́ àwọn ọmọ Saudi mo prefer kí n bá wọn ṣe tàwọn ọmọ ìlú wa lọ ọmọ Saudi ò ń bínú yan o. ẹ kúkú rí nọ́mbà tí mo fi ń pè ní nọ́mbà South Africa. ṣọ́ọ̀bù tí wọ́n wá ń wọ̀ tí wọ́n ń ba gbogbo ṣọ́ọ̀bù jẹ́ tà ń rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n close ṣọ́ọ̀bù dáhùn. téèyàn bá wà provoked dé level kan èèyàn ò ní mọ ọ ní ọ̀rọ̀ akọọlẹ akọbalẹ akọdédé mo jókòó. èyàn ti fẹ́ di provoke ti wèrè ẹni tó fowó rẹ̀ dá ṣọ́ọ̀bù lẹ̀ tó fowó rẹ̀ rajà sí ṣọ́ọ̀bù. ṣe rí lóòótọ́ ọ̀rọ̀ yẹn kan àwọn tí wọn ò mọwọ́ mẹsẹ̀. nígbà wọ́n wá ní kí gbogbo àwọn àlejò ó kúrò nílùú wọn ní ìsìn ṣé wọ́n sì ti rí ìlú ọ̀hún ṣe. àṣìwà ń bí bàbá. bó wá níbẹ̀ àti ti tẹ́lẹ̀ bó ṣe rí àti ti tẹ́lẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí àwọn tọ́jú ọmọ ìlú wa tí wọ́n wá máa ṣe yánmayànma kò ní sí gbogbo nǹkan yìí níbẹ̀. abúlé àwa wà ń bí o ẹ má lè kẹ́ni bọ́dí máa parọ́ fáwọn tó wà nílé. kìí ṣe gbogbo other country ni wọ́n ń lé bẹ́ẹ̀. ṣẹ́rí kìí ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà tẹ́mi máa wá sí ìlú yìí èmi ò ní yóò kù mọ́ nígbà tẹ́mi wá South Africa. ṣùgbọ́n lè ní Ọlọ́run ṣeun àdúpẹ́ lọ́wọ́ a kó ọ̀rọ̀ èèyàn tó lọ. ẹ ṣeun. àwọn tá a fẹ́ kó pè sórí nọ́mbà yìí àwọn tí ó jẹ́ àwọn ará diaspora ni ará diaspora. hello. Boston, Massachusetts, US ni mo ti ń gbé ẹjọ́ ó dẹ̀ wù mí kí n sọ̀rọ̀. ọ̀yà. Ọlọ́run kó bá wa kẹ́ Alhaji Ògògó. Orúkọ mi ni Alhaji Jamal Mustapha. n tó jẹ́ kí n máa gbé òun ni pé gbogbo àwọn tá a wà láyé ká lọ kọ́ ẹ̀kọ́ nínú ìgbésí ayé Alhaji Ògògó. Eré ni wọ́n ń ṣe bọ̀ àwa kéwú lára eré tí wọ́n ṣe. ẹ kéwú lára eré ẹ̀. kò sí ìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní máa yin Ọlọ́run. Mo ti sọ̀rọ̀ wọn ní fún àwọn jàmáà ní mọ́ṣáláṣí lẹ́yìn pé ẹni tó kù yìí o ẹ̀kọ́ tèmi kọ́ lára wọn ni pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ sì máa rí àmì ẹni tó jura rẹ̀ lẹ́fọ́ náà. Ọlọ́run ọba jọ ààyè tí Alhaji Ògògó máa wà lálẹ́ tí wọ́n kọ́kọ́ lé ọ̀la tí wọ́n bá tẹ̀ wọn Ọlọ́run bá mi má jẹ́ kí àwọn màláíkà tí máa ń wọlé wá báyẹn nù sàárè kí wọ́n lè rí down. àmín. kí wọ́n ṣiṣẹ́ rí lẹ̀ tẹ́mi fi lè sọ jáde. adúpẹ́. Ọlọ́run kó bá mi kẹ́ wọn. ẹ ṣeun. nǹkan sórí pé ìmì ti pẹ́ tẹ́lẹ̀ ẹ ṣeun gan ni sàlọ́ àdé. ojú òpó yìí kún bámú àwọn ará diaspora ló sì pọ̀ jù ń bẹ̀. ẹ káalẹ́ o ìlú bolẹ̀ ti ń pè yìí. ìlú bolẹ̀ ti ń pè yìí o. àti London mo ti ń pè sá. gbogbo London ńkọ́. gbogbo London wọn àbẹ o. ẹ káalẹ́ o. sá a kú ọ̀rọ̀ ti Alhaji Taiwo Hassan Ogogo. ẹ ṣeun. Ọlọ́run àjọ̀dún jìnnà síra wọn. amínà.
náà ẹ kú dáadáa tẹ́ ń ṣe gbogbo ẹ̀ lẹ́fíbọ̀dì ń gbọ́ lẹ́fíbọ̀dì rí o ọlọ́run ní jẹ́ pàṣẹ mi tì yín náà. Àmín 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 ẹ ṣe pọ̀. gbogbo ẹbí tán fi sílẹ̀ ọlọ́run á dì wọ́n mú. Àmín àmín àmín. ó jẹ́ ìròyìn tó báyàn ní ọkàn jẹ́ díẹ̀. ó lágbára díẹ̀ ẹ ṣe pọ̀. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà ọ̀rọ̀ Ògògó yìí tá a bá ní àfojúsùnùkùn wò ìjọ tọ́lọ̀ ń bá kádàrá pé èèyàn ó kú lé èèyàn ó kú o. ẹ jẹ́ kí n mọ̀rọ̀ kan ṣàkàwé kí gbogbo rẹ̀ ó lè yàn. ọjọ́ kan là á jóyin tóyin máa dùn mọ́ni lẹ́nu. ọjọ́ kan là á jàdò tádò máa dùn mọ̀ràn ìlétè. ọjọ́ kan ń bọ̀ o tí fápẹ̀ràn tó pẹ̀lẹ́ ọgbẹ̀ràn ìyàwó ni ọlọ́ta kò sì ní jẹ́ ń bẹ̀. ẹja bá ẹni tó wà ní diaspora yìí sọ̀rọ̀ náà. Hello somebody. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ o, ìlú wo lẹ ti ń pè yìí? Mò ń pè láti Tripoli nílùú Libya. Gbogbo Libya ń kọ́ o. Àwa lálàáfíà ń bíbá yìí sà o. Ẹ ṣeun. Yes sà. Ẹ̀yin náà gbọ́ ti kú Ògògó. Bẹ́ẹ̀ ni sà, ẹ wo mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé ńsìn ni láti ibi iṣẹ́. Kódà ó dùn mí gidi gan. Àwọn èèyàn wà lójú òpó yìí. Ojú òpó yìí kún bámúbámú. Hello somebody. Ẹ káalẹ́ o. Hello. Ẹ káalẹ́ o. Gbogbo ilé ń kọ́ o. Hello somebody. Adúpẹ́ láti Benin Republic. Ẹ káalẹ́ o. Gbogbo Benin ń kọ́ lórí fóònù tẹ́ ẹ fi ń gbọ́ nǹkan náà lẹ́tún fi ń pè yìí. No, mo ti pa. Ẹ ṣeun. Ẹ káalẹ́. Abíọ́gbà Ebenezer ni. Ẹ ṣeun. Ebenezer Abíọ́gbà. Ẹ ṣeun. Àwọn fíìmù mẹ́ta tẹ́ ní ká sọ. Tó Ògògó ṣe tẹ́ ẹ gbádùn. Tinújà. Ó dé ní. Ọ̀bàyéjẹ́. Ó di méjì. Ìkìlọ̀ ọ̀jọ̀sí. Ìkìlọ̀ kí ni? Ọ̀jọ̀sí àbí? Ọ̀tá ilé. So ẹ̀yin náà máa wo fíìmù Ògògó dáadáa ní Kútọ́nù tẹ́ ẹ wà yẹn. A máa ń wò dáadáa. Àdúpẹ́. Kí lẹ fẹ́ sọ nípa àwa Ògògó nù fíìmù? Àgbà ni wọ́n, ọmọdé làwa ṣùgbọ́n àwa gbogbo àwọn fíìmù táwọn náà là ń gbádùn ẹ̀ dáadáa. Ẹ ṣé púpọ̀, àdúpẹ́, ẹ ṣé o. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà. Níjọ́ tọ́lọ̀ ń bá léèyàn ó kú, níjọ́ náà lèèyàn ń lọ. Níjọ́ tá kọ́ọ́lẹ̀ èèyàn bá pé. Kìí sábà yẹ̀. Kábíyèsí Ọlọ́run. Wọ́n mú ọ̀rọ̀ kan ṣàkàwé wá fún yín lálẹ́ yìí. Ọ̀rọ̀ tí wọ́n mú ṣàkàwé ẹnìkan wà nílùú Amẹ́ríkà. Ó fẹ́ wá ṣe ìnáwó ọjọ́ ìbí l'Amẹ́ríkà. Ó fẹ́ wá sọjọ́ ìbí ìyá ẹ̀ láti Amẹ́ríkà. Ṣọ́ọ̀ṣì tí ìyá ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́mìí ni. Ètò ńlá lètò talẹ́ yìí o. Ètò talẹ́ ilé fùrùgbàgbò. Kọ́mọ́ gbàgbọ́ ọmọ mi lọ. Ìfẹ́ mọ̀ gbọ́ òun là á sọ lálẹ́ yìí. Ọ̀rọ̀ kílẹ̀ yìí sì ìfẹ́ gbọ́. Àmọ́ wù yín bíi kí wọ́n pẹ́ ẹ kú ewu ọmọ o, Ọlọ́run ó wò ó, Ọlọ́run ó dá sí. Àmọ́ wù yín bíi kí wọ́n sọ wípé ẹ kú oríire léyìí o.
ẹ kú oríire ọkọ̀ yìí o kò ní jáàmù. àmọ́ wù yín bí kí wọ́n pé ẹ kú oríire tọmọ yín tó lọ ìlú òyìnbó o. ẹ kú oríire tọmọ tí ń ṣe graduation iṣẹ́ rẹ̀ ni ó fi ṣe o. ẹ kú oríire tẹ́ńtọ́ wọlé ipò òṣèlú yìí o. ẹ kú oríire tọmọ tó wọlé fún ipò kánsẹ́lọ̀ yìí o. ẹ kú oríire tọmọ tó wọlé fún ipò kinní kan yìí o. kábíyèsí olódùmarè ọlọ́run àánú àtóbọ bí orí aláàfin àjọbọ ẹni mímọ́ ọlá àfunfun tún funfun bàbá mi ìkọ̀kọ̀ bàbá mi ìbábá arúgọ́gọ́ ọ̀nà ẹ̀rù bára ọ̀jẹ̀jẹ̀ àrí ìró àlá òfurubájì gan òkìtì bànìgbò kútúkútú ọlá àríkì ńlàkì òkìtì gbàìngbàìn ẹlẹ́gbẹ́ ń bígbó àdìgún sẹ́mọ̀ níyanu ìyanu ọba ńlá ayé eléǹpé ọ̀run ọ̀dádá tìrìdá dági lẹ́kùn èso ẹ̀fúùfù lẹ̀lẹ̀ dági lókè jẹ́ngbélekún ńlá òrímọ̀jáyà lóló pẹ̀ǹpẹ̀ ń ṣẹlẹ̀ oníwájú ńwájú bàbá lẹ́yìn amẹ̀yìn aráàlú ayé ará ọ̀hún ọ̀run ẹ̀rọ gbogbo ètùtù àjọ kọlẹ́rọ ọ̀rẹ́kẹ́tẹ́ ọlá ọ̀fàlàlà ọ̀rọ̀ ọlá títí rọ́rọ́ òmìnira ọ̀rọ̀ ọ̀tàgbàǹragbà ọ̀ràgbàǹragbà awífúnnikáwí fọ̀rọ̀ rán mọ́ létè àṣeni bó ti fẹ́ ajímọ̀jẹ̀bí ṣe olúborí olórí ajàlókè agbòkè arẹrẹ bí ikú òkìtì ń bírì. kábíyèsí olódùmarè ọba tó nílẹ̀ tó lọ́run ọba tí gbaṣọ lọ́wọ́ kú bora ibi mo fẹ́ lò ní mo yọ ń bẹ̀ o ọlọ́run tí gbaṣọ lọ́wọ́ kú bora olórí oníyẹ̀rì òdòdó ọba tó gbé mọ́lẹ̀ wọ̀ ǹtẹ́ ẹ fẹ́ gbọ́ làásọ̀ lálẹ́ yìí ẹ fẹ́ gbọ́ ká mọ́ gbádùn ẹ sì fẹ́ gbọ́rọ̀ kú. tí ọba sí ikú ni ẹlòmíì ọba wòkè hàn òun ìbá sọ wípé ọmọ èèyàn ní wù ú jẹ wípé ẹ lọ rèé dú ọmọ èèyàn kẹ́ ẹ fi ṣe àsún fóun níbi agbára ẹlòmíì dé. àwọn ìyá míì tí wọn ò rí jẹ tí wọn ò rí mu wọn ò bá mọ̀ mọ́mọ wọn tà. kábíyèsí ọlọ́run ikú tí èjì adágbére fẹ́nìkejì ẹni. bàbá yìí ti kú bàbá tó ṣe rẹ́kọ̀dù. kábíyèsí ọlọ́run. ọjọ́ tá a sùn tá a ní jí ọjọ́ tí ó kà wá nìkan ní yàrá kó tó pó yàrá tí wọ́n èyí ti ń yí hà padà. kúránì ànábì ni mo bẹ̀rù ọjọ́ kan o ó wà nú àlùkùránì ó ní ẹ bẹ̀rù ọjọ́ kan
ọjọ́ kan òkun ọjọ́ tí ó kẹ̀yìn nìkan nínú ìdákẹ́jẹ́ ta ni wà tí ẹ̀ ń jà tí ẹ sọ pé Ògún mú kó aya rẹ̀ mọ́ràn ta ni wà tí ẹ̀ ń jà lálẹ́ yìí tẹ́ ẹ̀ parí ẹ̀ ta lọ́sẹ̀ ọ́ tó fi inú tó o bá dọ̀là ńkọ́ sọ̀rọ̀ pé kò ó lè lọ́wọ́ Ọlọ́run láti pààyàn mọ́júmọ́ ni ọmọye wákàtí tí ń bẹ láàrin alẹ́ sí àárọ̀ ọjọ́ kejì. tá a bá ń joyin tá a bá ń jàdò ká mọ̀ rántí pé ọjọ́ kan ń bọ̀ tíyàwó lọ́ta tí ó ṣe bẹ̀ tí ò ní jẹ́ ń bẹ̀ ìkòkò yóò lọ́ta sìn ní ọmọ dùn ìyàwó lọ́ta ìkòkò ó ṣe bẹ̀ kò sì ní jẹ́ ń bẹ̀. ọjọ́ lọ́jọ́ ọ̀dájọ́